tèmi ṣàlàáfíà lẹ wà gẹ́gẹ́ bí èmi ọ̀pọ̀n bá tó ṣe wà lẹ́ni alhamdulilayi rabbil alamin. If this is your first time èmi máa ń sọ̀rọ̀ ọkọ àti ìyàwó. Ẹ má jẹ́ kí hypocrite ẹ má jẹ́ kí hypocrite pa yín torí ẹ̀yin kan ẹ̀ ń report page ṣóyé yín and ẹ lè ní kíyàn mọ̀ ṣe business ẹ lè ní kíyàn mọ̀ ṣiṣẹ́. Yes, Ọlọ́run ló lo àwọn èèyàn tó fún wa ní orí ọ̀fẹ́ social media. Ìgbà míì á ṣe fídíò ẹ̀yin kan ò ní like ẹ̀yin kan ò ní comment ẹ kàn ṣáà máa fílẹ̀ bọ̀rọ̀ gidi. It's not okay. Please like, comment, subscribe. God bless you. Ṣé ẹ mọ̀ pé ẹ lè ṣe test diabetes nílé? Ẹ lè ṣe test diabetes nílé, but the most accurate is to visit the hospital. Báwo la ṣe máa wá ṣe test diabetes? Ìtọ̀ ìdájí la máa lò. Ìtọ̀ ìdájí bóyá tó bá jí ní 5 àbí tó jí ní 6. You understand? First urine ó ní wàá wá bí wàá ṣe fáwọn rẹ test. Kò wà harmful. It's not harmful. Kò ní ṣe ẹnì kankan. You understand me? Nobody is forcing anybody. Bẹ́ẹ̀ eléyìí health wisely ó fẹ́ fi check ara ẹ̀ fún diabetes or pre-diabetes. Kò kàn fi àwọn kò fi taste ẹni bóyá kò dá sínú container kan ni o. Yes. Kò wá fi ọwọ́ wàá fi taste ẹ̀. Kò fi àwọn rẹ̀ feel taste urine yẹn. Tó bá sugary, that is positive. Tó bá sugary, but I told you the most accurate is the hospital. Then tó bá salty, it is negative. Tó bá bitter, that is bacterial infection. So lọ sí hospital kó follow routine wọn, kó follow nǹkan tó ń bá sọ. Change your lifestyle, check your diet, do exercises, and take some few herbal remedies. We have several herbal remedies fún diabetes. Yes, but èyí tí mo lè fún yín nísìn ó ní pé kẹ́ wá efinrin, ẹ wá ewúro. Mo ti sọ̀rọ̀ ewúro náà níjọ́ wo náà. Kẹ́ wá àfòmọ́ onísàná. Yes, mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Ewé àfòmọ́ onísàná. Yes, you understand? Kẹ́ kó gbogbo ẹ̀ pọ̀, kẹ́ wá gbó. Tó bá ti ń yọ omi, ẹ wá omi 4 litre. Yes, no white rubber, clean water. Tó bá ti ń yọ omi yẹn, kẹ́ wá kó sínú omi yẹn. Kẹ́ fílẹ̀ for 4 days so that kó omi yẹn ti gba gbogbo tara rẹ̀. After that 4 days, kẹ́ wá sieve jáde. Tẹ́ bá ti sieve tán, kẹ́ mú aṣọ tó fi ń ṣẹ́ ògì kẹ́ fi fún ewé ara rẹ̀ yẹn so that kí gbogbo tara rẹ̀ kó kúrò ńbẹ̀. Kẹ́ wá da ètè fún yẹn, kẹ́ dà papọ̀ mọ́ tinú jerrycan yẹn. Kẹ́ wá máa mú díẹ̀díẹ̀. Kẹ́ wá máa mú láàárọ̀ lálẹ́ díẹ̀díẹ̀. That is 3/4 cup ní down. Ẹ máa mú, ẹ máa ṣe sí symptoms yẹn ó fi lọlẹ̀ títí tẹ́ fi máa padà test ìtọ̀ yẹn tẹ́ fi máa rí pé color yẹn taste ẹ ti change. You understand? Bẹ́ẹ̀ mo sọ fún yín, the most accurate is to visit the hospital. Thank you so much. Ẹ like, ẹ comment. Thank you. Bye for now.